ọjọ́ kẹsàn-án lónìí nínú oṣù kẹsàn-án lágbára ọlọ́run ọba yóò sàn wá sóhun tó dáa nínú ayé. Àmì ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká sí omi mu náà à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ̀rọ̀ jáde látọwọ́ ẹni tó jẹ́ alákòóso fún olúlo orílẹ̀-èdè wa Nàìjíríà Wike pẹ̀lú ìlà tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC tí wọ́n fà sílẹ̀ wípé àwọn pẹ̀lú Wike ti ṣe alákòóso fún olúlo orílẹ̀-èdè yìí àti ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n ti kí ẹsẹ̀ bọ́ ṣòkòtò ìjà kan náà báyìí lórí ìgbésẹ̀ tí alákòóso tuntun ọ̀hún tó ń gbé lórí bí bàbá òun ṣe ń wó àwọn ilé àwòṣífìlàwòdà mẹ́rinù ní olúlo orílẹ̀-èdè wa Nàìjíríà nílùú Abuja tí ṣe olúlo orílẹ̀-èdè yìí. Alákòóso fún ọ̀rọ̀ olúlo orílẹ̀-èdè yìí Wike bẹ́ẹ̀ bá gbàgbé ló sọ di mímọ̀ ní ìgbà tó gba ìdá ìṣàkóso agbára gẹ́gẹ́ bí alákòóso fún olúlo orílẹ̀-èdè yìí wípé ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọn yóò dà wó látàrí àwọn ipò tí wọ́n kọ́ ilé ọ̀hún sí àti àwọn àyè tí wọ́n kọ́ ilé náà sí, pẹ̀lú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ọ̀hún ni wọ́n ní ìwé eléyìí tó jẹ́ ìwé ẹ̀kúnrẹ́rẹ́ lórílẹ̀ ìjọba eléyìí tí wọ́n kọ́ ilé náà sí nílùú Abuja. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ ń tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí, Comrade Joe Ajaero sọ di mímọ̀ wípé pẹ̀lú ìgbésẹ̀ tí Wike tó ń gbé yìí bó ṣe ń wó ilé yìí tó ń da gbogbo ẹ̀ wó lulẹ̀ nílùú Àbújá yìí jẹ́ nǹkan ilé tí ò bófin mu àti wípé ọ̀pọ̀lọpọ̀ ìpalára ni yóò ṣe fún àwọn òṣìṣẹ́ nítorí wípé ení tere ìdí tere làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ mìíràn ni wọ́n ní láti fi kọ́ ilé náà tó sì jẹ́ wípé ọ̀rọ̀ tí Wike sọ ni wípé wọ́n máa wó ilé ọ̀hún tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní wó ọ̀pọ̀lọpọ̀ ilé láwọn ilé náà èyí tó jẹ́ wípé òógùn aláàrù ni wọ́n papọ̀ tí wọ́n fi kọ́ ilé ọ̀hún. Lákòótán ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ó sọ di mímọ̀ wípé kí ẹni tó jẹ́ alákòóso fún olúlo orílẹ̀-èdè yìí kó so àgbéjẹ́mọ́wọ́ nítorí wípé ohun gbogbo ní àsìkò àti àlàkálẹ̀ ló wà fún un. Ó ní ìgbà péréte náà ni ó lò, lẹ́yìn ọdún mẹ́rin yóò kúrò ń bẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìnira ilé tó bá ti dá sílẹ̀ ńkọ́ yóò máa jẹ́ ìnira ọgbẹ́ ọkàn fún àwọn ènìyàn tí wọ́n wó ilé wọn. Gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu bàbá òun ló ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù ó ti padà sí ìpínlẹ̀ Ondo lẹ́yìn ọjọ́ rápẹ́ kan èyí tí gómìnà ń gbà lẹ́nu iṣẹ́ láti lọ rèé tọ́jú ara rẹ̀ ní òkè òkun látàrí ipò àìlera èyí tí ara rẹ̀ wà. Ní báyìí gómìnà náà èyí tó padà sílùú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Ondo nínú ọ̀sẹ̀ tá a wà yìí, níbi tó ti kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ondo káàbọ̀ wípé òun ti dé padà láti wá parí sáà ìṣàkóso ètò ìṣèjọba òun. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn ènìyàn ti sọ wípé Rotimi Akeredolu ti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo ó ti jẹ́ lọ́wọ́n ba nípè. Ó ní kokoko lára ọ̀tá lè irọ́ ikú ni wọ́n pa mọ́ àdá kì í kú ó lóun ò kú òun òrùn kọ́kọ́ òun sì ṣára òun. Ó ní lótìtọ́ àti lódodo lára ṣe bákan, ṣùgbọ́n òun ti lọ rèé tọ́jú ara sì ti dá ara ti le, òun sì ti padà sí ẹnu iṣẹ́ ọba Bẹ́ẹ̀ ni gómìnà Rotimi Akeredolu ti ìpínlẹ̀ Ondo dúpẹ́ lọ́wọ́ tọmọdé tàgbà. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tó jẹ́ ọmọ olùgbé ìpínlẹ̀ Ondo pátápátá nílé lóko lẹ́yìn odi fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n fún ètò ìṣèjọba rẹ̀ lẹ́nu ìgbà tí ò sí nílé tó ń ti àdúrà wọn ó ní àdúrà wọn ló ń gbà kì í ṣe agbára. Ó lóun dúpẹ́ bákan náà lòun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ ọba tùbútùrù tó gbé igun mẹ́rin ìpínlẹ̀ Ondo dúró. Nínú ọ̀rọ̀ ọ̀hún àti lẹ́tà kan ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo Right Honourable Ọlámídé Ọládìjí
nínú ìwé eléyìí tí gómìnà Rotimi Akeredolu tó kọ ránṣẹ́ sí àwọn aṣòfin ọ̀hún, èyí tó fi sọ fún wọn wípé òun ti padà sí ẹnu iṣẹ́ báyìí, iṣẹ́ sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Èyí tí tó jẹ́ agbẹnusọ ọ̀hún tó kà sétí ìgbọ́ àwọn ènìyàn ló sọ di mímọ̀ wípé gómìnà Rotimi Akeredolu bàbá òun ti padà sí ẹnu iṣẹ́ o láti wá parí sáà rẹ̀ kí ohun gbogbo kó sì lè lọ bí a ti kọ̀wé rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ní báyìí o, pásítọ̀ kan tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn pásítọ̀ ilé ìjọsìn ìrìbọmi ní orílẹ̀-èdè Nàìjíríà ti ìjọ ìrìbọmi ti rìdíìmù ìmà ló ti di ọba aládé báyìí, Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o, pásítọ̀ náà tẹ́lẹ̀ tó jẹ́ ọ̀kan nínú àwọn pásítọ̀ tí ilé ìjọsìn ìjọ rìdíìmù ní orílẹ̀-èdè wa Nàìjíríà ló balẹ̀ gùdẹ̀ ní àárọ̀ kùtùkùtù àná tí í ṣe ọjọ́ Ẹtì, eléyìí tí ẹ̀rọ bàálù agbérapá tó gbé sọ̀kalẹ̀ sílé ẹ̀kọ́ girama kan tó wà nílùú Ògbómọ̀ṣọ́, tí wọ́n sì fi ọkọ̀ gbé láti bẹ̀ lọ sí ààfin ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, níbi tí tọmọdé tàgbà torílé alálejò tí wọ́n ń kí pé kábíyèsí ọba rí adé o, tó náà sì ń sọ wípé ọba kí ọ o. Bẹ́ẹ̀ bá gbàgbé, Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ eléyìí tó jẹ́ ọba tó kúrò lórí àpèrè, èyí tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀, èyí tó gbéṣẹ̀ ní ọjọ́ 12 oṣù 12 ọdún 2021, eyín ọba Jímọ̀ Oyèwùmí. Láti ìgbà náà ní àga Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ló ti ṣí sílẹ̀, ṣùgbọ́n báyìí o, ọba tuntun ọba Gàdí Láòyè eléyìí tó dé láti orílẹ̀-èdè Amẹ́ríkà tó balẹ̀ sílùú Ògbómọ̀ṣọ́ lánàá o, òun ló ti ṣe àbẹ̀wò sí ààfin. Ní báyìí ọba tuntun ọ̀hún, ọba Láòyè, òun ló ti kọ ìwé tó sì ti fa gbogbo ìṣàkóso èyí tó ní ṣe pẹ̀lú ìjọ rìdíìmù ló ti fà lé ẹlòmíràn eléyìí tí ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún un nínú ìjọ yìí tó ti ń ṣàkóso ló ti fa ohun gbogbo lé lọ́wọ́ o, gẹ́gẹ́ bí àṣẹ ti wà látọwọ́ olùdásílẹ̀ ìjọ ọ̀hún pásítọ̀ E.A. Adébóyè. Gẹ́gẹ́ bí wọ́n ti fi àṣẹ ọ̀hún lélẹ̀, ọba Láòyè tuntun ọ̀hún ni ó wọ ìpẹ̀bí fún ọjọ́ 7 láti tẹ̀lé àwọn ìlànà ìṣàkóso èyí tí wọ́n fi ń jọba nílẹ̀ Yorùbá kó tó di pé wọ́n gbé adé lé lórí, tí ó sì gba ọ̀pá àṣẹ látọwọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì yóò kéde rẹ̀ fún gbogbo ayé gbọ́ ní ìgbà tí wọ́n bá parí ètùtù gẹ́gẹ́ bí ìlànà àti òfin èyí tí wọ́n fi ń jọba nílẹ̀ Yorùbá. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn afurasí obìnrin méjì kan, èyí tó jẹ́ pé mímú àwọn obìnrin léńjeléńje kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ fi wọ́n ṣe owó nọ̀bẹ̀ láwọn ilẹ̀ òkèrè ni wọ́n yàn láàyò. Àwọn obìnrin méjì ọ̀hún tí ọ̀kan jẹ́ Mercy ní ìgbà tí èkejì rẹ̀ jẹ́ Ìtòrò, ìmà lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti rọ́wọ́ tó báyìí o, látàrí ìwà kò tọ́ eléyìí tí wọ́n wù pẹ̀lú ọmọdébìnrin kan èyí tó jẹ́ ọmọ ọdún 29, Veronica, èyí tí wọ́n rí lọ́wọ́ àwọn afurasí méjèèjì ọ̀hún tí wọ́n fẹ́ mú ọmọbìnrin ọ̀hún lọ sí orílẹ̀-èdè Libya fún òwò nọ̀bì ní ṣíṣe. Wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn ti fi jáde o, wọ́n ní Mercy àti Ìtòrò ni wọ́n lo ẹnu dídùn àti irọ́ o láti fi mú Veronica kúrò lábẹ́ àkàkà àwọn òbí rẹ̀, lérò gbà yí pé wọ́n fẹ́ mú lọ sí ìlú òyìnbó láti lọ rèé ṣiṣẹ́ eléyìí tó jẹ́ iṣẹ́ tó ní àlùbáríkà, láláìmọ̀ wípé iṣẹ́ nọ̀bì ni wọ́n fẹ́ lọ fi Veronica ṣe o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jẹyọ, ẹni tó jẹ́ DPO eyín ti Ìpẹ́rù Rẹ́mọ ìmà ní àṣírí àwọn afurasí obìnrin méjì ọ̀hún tú sí lọ́wọ́ o. Eyín CSP Fẹ́mi Òṣòwẹ̀ ló sọ di mímọ̀ o wípé àwọn lọ́wọ́ tó àwọn afurasí náà nínú ìwádìí wọn àti ẹ̀sùn tó ń tí ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi tó àwọn ọlọ́pàá létí. Nínú ìwádìí sì fi hàn wípé lótìtọ́ àti lódodo làwọn obìnrin méjì ọ̀hún ni wọ́n fẹ́ mú ọmọ náà fún òwò nọ̀bì ṣíṣe lọ sí orílẹ̀-èdè Libya. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹ̀ ní ìgbà tí wọ́n fi ọwọ́ òfin mú wọn ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 21 nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí. Ní báyìí wọ́n ti taari wọn lọ sí olúléeṣẹ́ ọlọ́pàá àti ẹ̀ka ilé tó ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ fífọmọ ènìyàn ṣe òwò ẹrú ní orílẹ̀-èdè yìí fún ìwádìí síwájú sí i. Lákòótán nínú ìròyìn wa fún tòní, lára àwọn olùkópa nínú Big Brother Naija All Stars eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí, eyín Prince Nelson
Emma ló ti sọ̀rọ̀ jáde ò wípé aláìṣerere òun ó tóbi ju ẹ̀bùn owó àti ẹ̀bùn gbàmábínú èyí tó tó mílíọ̀nù lọ́nà 100 náírà eléyìí tí Big Brother tí wọ́n fẹ́ fún ẹni tó bá já ewé olúborí o. Prince Nelson tó sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ kan tí wọ́n fi wá lẹ́nu wò ní èsì sí ọ̀rọ̀ èyí tí ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń kópa Mercy Eke tó sọ wípé òun ó rí dájú wípé òun jà fitafita láti lè gba gbogbo ẹ̀bùn àti láti jáwé olúborí o nínú Big Brother Naija èyí tó ń lọ lọ́wọ́ kóun lè gba ẹ̀bùn bàǹtìbàǹtì rabandẹ̀ èyí tí wọ́n gbé sílẹ̀ tí àkójọpọ̀ ẹ̀bùn ọ̀hún tí gbogbo rẹ̀ ń lọ mílíọ̀nù lọ́nà 100 náírà báyìí. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Prince ó ní àlá òun ńlá ó ju gbogbo nǹkan àti ẹ̀bùn èyí tí Big Brother tí wọ́n fẹ́ fún ẹnikẹ́ni yòówù tó bá jáwé olúborí nínú wọn èyí tí wọ́n pè ní Big Brother Naija All Stars èyí tó ń lọ lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ Prince bó ṣe sọ ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n pe òun láti darapọ̀ mọ́ àwọn ènìyàn òun nínú sáà èyí tó ń lọ lọ́wọ́ yìí lòun ti ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó jẹ́ kí ayé òun kó ní ìtumọ̀ àti tí ó mú ìdàgbàsókè bá òun àti àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ní báyìí òun sì ń ṣiṣẹ́ lórí ìlànà ti tòun torí pé aláìṣerere òun kò gbọdọ̀ kú mọ́ òun nínú gẹ́gẹ́ bí Prince Nelson bó ti sọ ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tó sọ nínú ilé ọ̀hún. Tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Sátidé títí di ìgbà míì tẹ́tùmọ̀ aláǹfààní láti gbọ́ ìròyìn. Mo gbà á ládùúrà wípé ilé ò ní ilé wa ọ̀nà ò ní nà wá ayọ̀ láwùjọ fi pàdé. Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.